Alọ́ ó jẹ̀bi ẹlẹ́dàá ìyàwó ẹ̀, ó jẹ̀bi ọba àwọn ọba, ó dẹ̀ jẹ̀bi ìdílé ìyàwó ẹ̀. I will never support Alọ́ pẹ̀lú nípa kéèsì ìyàwó ẹ̀. Gbogbo ayé ò bá ẹ̀ sọ pé ó ráìtì ó rọ́ǹgì. Kódà kí gbogbo adájọ́ ayé ìka ló ráìtì ó rọ́ǹgì. Mo dẹ̀ ti parí ẹ̀ nínú mẹ́sẹ̀jì mo ní òkun kan méjì tó lè fi lẹ́jọ́ àdàbí àti ẹ̀rí ọ̀sẹ̀. Ó rẹ́ ní ìyá ìyàwó Alọ́ ṣe fún Alọ́. Wọn ò san fún Jésù, ogun tó jà ìyá ìyàwó Alọ́ jà Jésù fún ara rẹ̀, ó ṣoore fún adẹ́tẹ̀ mẹ́wàá, ẹnìkan ló sọ ló mú ọrẹ wá. Ẹ̀yin fún ara yín tí ẹ̀ ń criticize pé mo sọ̀rọ̀ yín, ṣé ẹ̀yin gẹ́gẹ́ ogun yẹn ò kì í jà yín ni? Ìránṣẹ́ Ọlọ́run mélòó, èèyàn mélòó la ti ṣoore fún láyé tó san fún wa? Ogun nìna kọ́pọ̀ èèyàn kú ní kékeré, kíyàwó èèyàn kú, àbí kọ́mọ èèyàn kú, ogun ni. Ogun tó jà ìyá ìyàwó Alọ́, ṣé mo sọ pé kò jà mí fún ara mi ni? Mo dẹ̀ sọ pé kí gbogbo èèyàn lọ máa gbàdúrà fún ìyẹn lẹ wá yí torí pé ọkàn búburú tẹ́ ní sínú ọkàn ìlà. Alọ́ ò lè mú ìyàwó rẹ̀ wá sórí media this time around torí Alọ́ ti ń regret ohun tó ṣe. Ó ti bọ́ sí àkókò ìtìjú àti ẹ̀sín. Ìyàwó tó lóun ò fẹ́ káyé orí yẹn, àwọn èèyàn ti rí lórí media. Àkókò ẹ̀sín àti ìtìjú ni. Àwọn èèyàn lè máa jà fún o, ṣùgbọ́n òdodo ò jà fún. Àwọn èèyàn bú mi. Mo ní Alọ́, ó ṣe ìgbéyàwó bàbá, ó ṣòkú bàbá, ó gbéyàwó ẹ̀ síbẹ̀. Ó ṣí kàǹpù, ìyàwó ò sí ńbẹ̀. Ó ṣí ilé ńlá, ìyàwó ò sí ńbẹ̀. Ó ṣe rédíò station, ìyàwó ò sí ńbẹ̀. Wàá káwọn èèyàn lọ sí Israel, ìyàwó ò sí ńbẹ̀. Wàá lọ pín nǹkan lọ́dọọdún, ìsọjí ọdọọdún fún ìlú ẹ̀, ìyàwó ò sí ńbẹ̀. Wàá tó máa celebrate àwọn ìyàwó oníyàwó lórí page ẹ, your wife are be celebrated. Mo ní kíní màmá lẹ́yìn lọ́jọ́ ọ̀la. Mo pariwo tó ń gbà náà lọ́hùn. Ẹ̀yin náà lẹ jáde ńgbà náà lọ́hùn tẹ́ ni mo fẹ́ fi Alọ́ promote ara mi, mo fẹ́ fi ló kọ́ ni. Ṣé èmi tí mo ti jà ìjà ìyàwó yìí ní ọdún mẹ́ta sẹ́yìn, ṣé mi yóò padà wá sórí media tí wọ́n wà máa sọ pé níta lọ́ ṣe dáa concern ìyàwó ẹ̀? I will never do that. Ẹ misquote mi ni. I will never and I will never. Ẹ go back ẹ lọ wo wàhálà tí mo ti fà lórí ọ̀rọ̀ ìyàwó Alọ́. Mi ò dẹ̀ bá jà nípa ìyẹn. Mo gbà ní ìmọ̀ràn gbà náà ni pé ọjọ́ ọ̀la mà léwu. Òtítọ́ ọ̀dẹ̀ lè lọ títí ká má ba lọ́jọ́ kan. Àwọn dáàdi Tọ́pẹ́ Olúṣèyẹ yìí tí ó ṣẹ̀ṣẹ̀ wá ń sọ̀rọ̀ ní ìsín báyìí, ó wà ní ìgbà náà ìgbà tí mo pariwo. Gbogbo àwọn tó dẹ̀ ẹni tó wà ẹ̀sùn ní ibi tí Alọ́ ti ṣí ilé, àwọn tó dúró ní ibi tó ti sìnkú ìyá bàbá ẹ̀, àwọn tó lọ sí káàmpù ẹ̀ fún, àwọn tó ṣí rédíò station fún, tí wọ́n ṣí ilé, tí wọ́n ṣí gbogbo ẹ̀, àwọn tí bàbá Olúṣèyẹ ordain àwọn ọmọ tí bàbá Olúṣèyẹ bí sínú ìjọ CAC ni, àwọn bàbá Ẹyọ bí Ọ̀kín, àwọn bàbá Àánú Òjó, àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀, àwọn ló ṣe é. Ìgbà yẹn àwọn ọmọ tí bàbá yín bí sínú ìjọ yẹn gangan ló ṣe kìnìún yẹn ló wà lẹ́yìn di àárọ̀ yìí. Àwọn ọmọ tí bàbá Olúṣèyẹ bí sínú ìjọ CAC ni wọ́n jẹ́ bàbá fún Alọ́. Àwọn ọmọ bàbá yín báyìí àwọn tán bá kọpù ni wọ́n wá torí ẹ̀ ń bá mi jà. That is number one. Èkíní nípa àyín tẹ́ sọ pé mo fẹ́ fi Alọ́ ní orúkọ, mo fẹ́ fi ní kankan nígbà náà. Àkàbà tí bàbá Alọ́ fi gòkè kò ṣeé lò fún mi. Àkàbà tí Èsíkáyà fi gòkè kò ṣeé lò fún mi. Olórí mẹ́rin mo sáàfù lọ́ndà rẹ̀. Alọ́ Ọlọ́run gbé dìde, òun àti Èsíkáyà orí òkè làwọn ti dìde. Ẹni àkọ́kọ́ tí Alọ́ kọ́kọ́ ṣe evangelist lọ́dọ̀ rẹ̀, bàbá Òní ni ní orí òkè rẹ̀. Ìgbà tí ó yá bàbá ọba Eléríò àti bàbá Èsíkáyà wọ́n ti mọ̀. Olórí olóògbé wọ́n lé bàbá Òní sọ̀kalẹ̀. Àìmọye ìgbà tí gbogbo ohun tí Alọ́ tí bàbá Òní bá ti ṣe Alọ́ lọ gbé bá bàbá Èsíkáyà lọ́lọ́dẹ. Tí n bá dẹ̀ parọ́ ọmọ ẹlẹ́dàá máa ṣèdájọ́ mi. Ọ̀gá Alọ́ àkọ́kọ́ tí a mọ̀ ni ó gbé òun ní Èsíkáyà tí Alọ́ lé sọ̀kalẹ̀ lórí òkè, ìyẹn bàbá orí òkè Òní tán lé nígbà náà lọ́hùn. Ọdún yẹn lọ́hùn adámimógo tí à ń lò fa Alọ́ lónìí, kásẹ̀tì àtìwé àkọ́kọ́ tó kọ́ ṣe ni ní orí òkè. Kásẹ̀tì àtìwé àkọ́kọ́ yẹn mo ní tèmi. Ọdún yẹn náà lèmi náà ṣe ìwé àṣírí òmìnira lọ́wọ́ ogun àdàbí. Evangelist mẹ́ta àti bàbá Alọ́ àti bàbá evangelist méjì àti wòlíì Alọ́ àti bàbá Òní náà jọ wà lórí òkè. Ní ọdún yẹn lọ́hùn, bàbá wa Fẹ́mi Adédèjì, Ọ̀tẹ̀yìlé Èsíkáyà àti bàbá Òbíwálé Mọ́sọ́yọ̀ àti gbogbo wọn yàtọ̀ lọ́yẹ̀ tán fi kọjú ìjà ti bàbá wa Fẹ́mi Adédèjì tán fi lé sọ̀kalẹ̀. Program àṣálẹ́ ẹ̀mí mímọ́ tá a máa ṣe ní every first Friday tó máa ń ní agbára bá ṣe lé bàbá yẹn sọ̀kalẹ̀ nìyẹn. Ẹ lọ béèrè ìtàn yìí. Àkàbà tí Alọ́ fi gòkè. 1.
bàbá ọba elérìò tó solóògbé Èsìkáyà orí òkè àánú, bàbá Òbíwálé, bàbá bàbá Ayẹbí Ọ̀kín, òrìṣà ńlá nínú ìjọ CAC Ìwìn, òrìṣà ńlá nínú ìjọ CAC Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ CAC worldwide. Àwọn àkàbà tí a lọ́ fi gòkè nìyẹn. Kò wúlò fẹ́mi, kò wúlò, àti àkọọ́lẹ̀ Ọlọ́run. So gbogbo ẹ̀yin tẹ́ ní mo fẹ́ jábọ́ kí mo fẹ́ jábọ́ fún yín tí mo torí ẹ̀ pariwo nígbà náà ló padà wá ṣẹlẹ̀ sí i. Tó kò dẹ́ ṣe inú dídùn mi pé gbogbo ẹ̀ ṣẹlẹ̀ sí i, kò sí èdè tó kàn mí. Gbogbo tí mo sọ fún bàbá wa Akin Ọ̀ṣun àti bàbá Ọbádá àti bàbá Abíára pé ẹ gbọ́dọ̀ ṣe nǹkan báyìí báyìí, gbogbo ẹ̀ṣẹ̀ kò padà sẹ́nì sí. Òun náà ẹ̀ṣẹ̀ tí mo tún ṣẹ̀ wọ́n nìyẹn. Mi ò ní nǹkan kan against ẹnì kankan. Ìyẹn ní ti ẹ̀yin tí ẹ sọ pé mo fẹ́ jẹ́ alọ́bọ́, mo fẹ́ fi wọ́n dìde, tí ẹ ń bú mi lórí mídíà. So ìyẹn ò kì í ṣe ẹjọ́ yín tó Olúwa ti sọ fún mi tẹ́lẹ̀ pé àwọn ọmọ ìsìn máa bá mi jà gan lọ́dún yìí lórí mídíà, it is well. Ní ti Tọ́pẹ́ Olúṣèyí àti àwọn gáàngì ẹ̀ta ní mo sọ́pọ́ọ̀tì Alọ́, ní ojú yín ẹ lè fi rí bẹ́ẹ̀. Number one, tí ẹ bá ní mo sọ́pọ́ọ̀tì Alọ́ pé torí pé mo sọ pé Alọ́ ìràwọ̀ àgbáyé, ògo àgbáyé, mo fẹ́ bi yín léèrè gbogbo ẹ̀yin tẹ́ ní mo sọ́pọ́ọ̀tì Alọ́. Ṣé ìràwọ̀ àgbáyé ẹ̀yin tẹ́ lọ lóyìnbó tẹ́ kàwé, what mean by ìràwọ̀ àgbáyé is public figure? Ṣé tó irọ́ ni mo pa sálẹ̀ ẹ̀ ṣe public figure ni? Tí Alọ́ ṣẹ̀ṣẹ̀ ń fi ká ba Násírì jẹ́, ká wá ṣépè fún Násírì, ká ṣe wàràwàrà, sí Alọ́ ṣẹ̀ṣẹ̀ ń fi yẹn wá èrò lórí mídíà ni? Sí Alọ́ ṣẹ̀ṣẹ̀ ń fi wàásù wàràwàrà wá èrò lórí mídíà ni? Ṣé Portable kì í ṣe public figure ni? Ṣé orí ògbadé ní Ìbàdàn ṣé kì í ṣe public figure? Ṣé àtìlámọ́tò kì í ṣe public figure? Bàbá Èsìkáyà ṣé kì í ṣe public figure? Obìnrin tó pariwo nígbà òun dà lónìí ṣèbí ẹ ti bá yẹ ẹ̀jẹ̀ ní ìsìnbá sọ́dọ̀ lè jáde. Public figure ni Alọ́, ìtàn pè ní ìràwọ̀ àgbáyé ni star. Pé èèyàn jẹ́ star ó jẹ́ ìràwọ̀ àgbáyé, it doesn't mean wípé ó jẹ́ ọmọ Ọlọ́run àbí ò jẹ́ ọmọ Ọlọ́run. Ẹ má torí pé ẹ hate èèyàn àbí ẹ ní ẹ̀mí ibi iṣẹ́ èèyàn kẹ́ ẹ wá máa sọ̀kan against ẹ. Ẹ má torí ẹ hate mi. Public figure ni Alọ́, public figure ni Ada Ẹfẹ́ àbí ẹ̀kọ́ is a public figure. He have everything to become, and he made him as a public figure. Àfi tẹ́ ẹ̀ bá jó lóòótọ́. When I'm talking about public figure, I'm not saying bóyá ó ń lọ́run àbí ò lọ́run. Ayé ó ti ní ayé, ọlọ́rọ̀ ọ̀dọ́run, but ìfẹ́kẹ̀ Bíbélì ò recommend ẹ̀kọ́ ọlọ́rọ̀ ni. Ṣé bẹ́ẹ̀ lẹ́ẹ̀ka Bíbélì? Ọlọ́rọ̀ dọ́run náà. Ọlọ́rọ̀ ọ̀dọ́run kò rí léwọ́. Àwọn public figure ní láyé náà. When we are talking about ìràwọ̀ àgbáyé, it doesn't mean pé mo sọ pé ó ti dọ́run. Tí èyí là ń pè lọ́run ni. Tí àìsàn ẹ̀yin tẹ́ fẹ́ fi ọ̀nà títọ́ hàn wá, ẹ gbọ́ pé kínní public figure ẹni kì í ṣe public figure pé ìyẹn kọ́ la fi lọ sí ọ̀rọ̀ ọ̀run là ń sọ nípa rẹ̀. Tí Alọ́ ọba ti dán bàbá Olúṣèyí fún ara ṣé kì í ṣe public figure kó tó kú? Ṣé kì í ṣe public figure ni? Ṣé bàbá Olúṣèyí tẹ̀tẹ̀ ń fi mídíà wá èrò káàkiri ni? Ìyẹn nípa ti ẹ̀yin tí ẹ sọ pé mo support Alọ́. I will never support Alọ́ pẹ̀ nípa kéèsì ìyàwó ẹ̀ torí mo ti jà sí ní ìbẹ̀rẹ̀ tó ti di wàhálà fún mi. Alọ́ ó jẹ̀bi ẹlẹ́dàá ìyàwó ẹ̀, ó jẹ̀bi ọba àwọn ọba, ó dẹ̀ jẹ̀bi ìdílé ìyàwó ẹ̀. Ọlọ́run ó lè wá sẹ́tù gbogbo ayé ò bá ẹ̀ sọ pé ó ráìtì, ó rọ́ǹgì. Kódà kí gbogbo adájọ́ ayé ìka ló ráìtì, ó rọ́ǹgì. Mo dẹ̀ ti parí ẹ̀ nínú mẹ́sẹ̀jì, mo ní òkun kan méjì tó lè pè lẹ́jọ́, àdàbí àti ẹ̀rí ọkàn. Kí lẹ fẹ́ jẹ́ kí n tó sọ jù yẹn lọ? Láti silent ìyàwó ẹ̀ nínú iṣẹ́ Olúwa torí ìdí kan àbí èkejì. That is number one. Ní tìyá ìyàwó Alọ́ tẹ́ ẹ sọ pé mo sọ, pàápàá ní tìyá ìyàwó Alọ́, ibi ọkàn ìlara tẹ ní sí mi lẹ́fí mi sí interpret mi. Ẹnikẹ́ni tí ìyàwó ẹ̀ bá kú àbí ọkọ ẹ̀ kú ní kékeré àbí ó ṣoore oore ní ìyá ìyàwó Alọ́ ṣe fún Alọ́, wọn ò san fún Jésù. Ogun tó jà ìyá ìyàwó Alọ́ jà Jésù fún ara rẹ̀, ó ṣoore fún adẹ́tẹ̀ mẹ́wàá, ẹnìkan ló sọ ló mú ọrẹ wá. Ẹ̀yin fún ara yín tí ẹ̀ criticize pé mo sọ̀rọ̀ yín, ṣé ẹ̀yin gẹ́gẹ́ ogun yẹn ò kì í jà yín ni? Ìránṣẹ́ Ọlọ́run mélòó, èèyàn mélòó láti ṣoore fún láyé tó sọ fún wa? Ogun nínà kọ́pọ̀ èèyàn kú ní kékeré, kíyàwó èèyàn kú àbí kọ́mọ èèyàn kú, ogun ni. Ogun tó jà ìyá ìyàwó Alọ́, ṣé mo sọ pé kò jẹ́ mi fún ara mi ni? Mo dẹ̀ sọ pé kí gbogbo èèyàn lọ máa gbàdúrà fún ìyẹn lẹ wá yí torí pé ọkàn búburú tẹ ní sínú ọkàn lára lẹ́yìn dì í mọ́ mi lọ́rùn. Ẹni tó irú Tọ́pẹ́ Olúṣèyí tó wá sọ tó yí ọ̀rọ̀ náà dúró sí. Ṣé ogun tó jà ìyàwó Alọ́ ò jà bàbá tó bí ìwọ gangan ni? Ẹni tó ṣe iṣẹ́ gbogbo àgbáyé nínú CAC tó kú tátá náà àgbẹ̀dọ̀sìn. Tí gbogbo CAC sọ pé kò gbọ́dọ̀ wọnú church kankan, pé church tó bá ti wọ̀ wá suspend. Àìmọye ni tán suspend lójú mi nítorí pé bàbá rẹ̀ lọ church yẹn. Tá gbé sí suspension. Ṣé kìí ṣogun ni pẹ̀lú gbogbo iṣẹ́ tó ṣe yẹn?
ogun tó ja ìyá ọlọ́jà bàbá tí yín tún gangan ṣé kìí ṣogun ó jà mí fún ara mi. Kí ni wàhálà yín tí ẹ máa sọ tí ẹ máa torí pé ẹ bá ti hate ẹnìkan ẹ máa sọ sọkúsọ ẹ máa yí ọ̀rọ̀ ẹ̀ káàkiri. Kí ni ìṣòro wa tá a ní tí a kó rárá wa. Ṣé kìí ṣogun ni pé èèyàn fún ọmọ ẹ̀ ó fún olówó ó jìyà ẹnìkan wà létí odò ó tún pòǹgbẹ ṣé kìí ṣogun ni ṣé kìí ṣẹ́gun ni. ṣé sọ́dọ̀ ànúgbà nìyẹn ìyẹn lẹ wá yí lẹ́sẹ̀ yí lórùn. Ẹjọ́ mi sọmọ rè lé lọ́gbọ̀n wá o mi ìdẹ̀ ní àṣírí sẹ́yìn kankan ẹ lọ sọ fún Awokoko kó lọ wádìí mi. Mo ti sọ gbogbo ìdílé mi mo ti sọ gbogbo ìrìnàjò mi gbogbo bí mo là kọjá. Mo lo láìfù mi ní Ìkejì Arákejì mo dẹ̀ lo láìfù mi ní Òkè Ṣẹ́gun CAC Òkè Ṣẹ́gun ní Ìlọ́fà mo dẹ̀ lo ìgbé ayé mi ní Jẹ́jẹ́ ní Àkúrẹ́ ẹ lọ wádìí mi. Mo dẹ̀ lo ọ̀pọ̀lọpọ̀ ìgbà àtọdún ní Ẹ̀fàlàyé tí mo kó àwọn obìnrin àwọn èèyàn káàkiri ẹ lọ wádìí mi mo ní pass kí n tó wọnú ìjọ Apostle ti Kristi bọ̀ láti ogún ọdún ó lé púpọ̀ rí ẹ lọ wádìí mi ní kọ́tìkọ́tì sábẹ́ nìkankan mi láti ní kankan tí ẹ béèrè question lọ́wọ́ mi wọ́n dá gbogbo yín lóhùn. Mi sọ pẹ̀lú ìbínú fún anybody yín mo express ẹ lọ yí padà ẹ má torí pé ẹ hate alọ ẹ hate ẹnìkan kẹ́ ẹ máa láyé mi ò lè ever support ní eré àìbí ọ̀rọ̀ ìyàwó láyé mi ò lè ever torí ní tó ṣe ìyàwó ẹ̀ mi ò gbà kí ọ̀nìkan kan ṣe ọmọ tèmi títí Jésù yóò fi dé anybody dey support ní ta lọ ṣe òun náà mo ti gbẹ́gun ẹ̀ sẹ́yìn òun náà tó wà lọ ṣe ìyàwó ẹ̀ Ọlọ́run máa jẹ́ kí ìṣẹ̀lẹ̀ yìí náà padà sórí ẹ̀ mi ò support mi ní anything against ìwòlé alọ but what is it silence is right kì í ṣe nǹkan tèmi gangan lè ṣe ẹ̀rí ìyàwó tèmi lórí mídíà ṣe ẹ̀rí àwọn ọmọ mi nínú ṣọ́ọ̀ṣì ni ní tó dẹ̀ fà á tí ọ̀pọ̀lọpọ̀ gbéyàwó àtọmọ ẹ̀ pamọ́ kò sí agbára Ọlọ́run bíi ti tẹ́lẹ̀ mọ́ nínú ayé wa à ń deceive àwọn èèyàn ni ayé àtijọ́ tó bá wá wòlíì lọ ìyàwó ẹ̀ ló kọ́kọ́ rí bó wá pásọ̀ lọ ìyàwó ẹ̀ ló kọ́kọ́ rí nínú ọgbà ṣọ́ọ̀ṣì tó bá dé ṣọ́ọ̀ṣì lọ́jọ́ Sunday ọmọ pásọ̀ ló ń lùlù ọmọ pásọ̀ ló ń kọrin ṣùgbọ́n nísìnyí gbogbo àwọn àdáṣẹ́ lọ́n gbéyàwó wa ọmọ wa sá nítorí agbára Ọlọ́run tí àwọn ti gbà ní láti protect ìyàwó àtọmọ wọn kò sí mọ́ tí a kàn lè gbé báyìí ká máa gbé wọn sá lọ and any ẹ̀dá èèyàn tó dá léèwé lẹ̀ tọ́mọ tiẹ̀ gangan lọ léèwé rẹ̀ ó yẹ kẹ́ ẹ mọ̀ pé èsì failure olùdásílẹ̀ léèwé ìyẹn nípa ti ẹ̀yin tí ẹ ní mo support wọn àbí mi ò support yẹn ìyẹn ìdáhùn ti yín o. Eléyìí mo fẹ́ sọ ìdí 5 tí alọ́ ò lè fi gbé ìyàwó ẹ̀ han gbogbo public ní àkókò yìí bó bá jẹ́ ilẹ̀ tó fi sọ pé mo support ẹ̀ wọ́n sọ ọ̀tọ̀ fún yín I'm only defending the truth and I'm not defending anybody. Ìdí 5 tí alọ́ ò lè fi gbé ìyàwó rẹ̀ as a public figure this time around. Number 1 gbogbo ẹ̀yin tí ẹ̀ ń béèrè ìyàwó alọ́ lórí mídíà ní ìsinyìí torí Awokoko gbé ọ̀rọ̀ mídíà ọ̀rọ̀ ìyàwó ẹ̀ jáde ibo lẹ wà látọdún 3 tí mo ti ń pariwo ibo lẹ wà láti ìgbà náà. Ní èkejì ìyàwó tí yín àtọmọ yín mélòó lẹ́yìn náà kó sórí mídíà Tọ́pẹ́ ibi tọ́lọ́run ti máa ṣe ìdájọ́ láàárín gbogbo wa nìyẹn ọjọ́ tó ti ń ṣe mẹ́ṣẹ́ẹ̀jì Tọ́pẹ́ Olúṣẹ̀yẹ ọjọ́ mélòó ló introduce ìyàwó ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sọ pé ẹ ní ìdìyàwó alọ́ àti àwọn ọmọ ẹ̀ ní ìsinyìí àdàbí tẹ́yin náà bá fi ọmọ yín àti ìyàwó yín han gbogbo wa lórí mídíà tí ẹ bá fẹ́ ja ìjà òtítọ́ ó yẹ kí àpẹẹrẹ rẹ̀ ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yín gangan gbogbo ẹ̀yin bàbá sì ṣe àwọn kíníkẹ́ ní ìyàwó alọ́wẹ̀ allegation is allegation ẹ̀yin náà gbé ẹ lọ sórí mídíà kẹwò ìyàwó tèmi kẹwò àwọn ọmọ mi náà nínú chọ́ọ̀chì ẹ̀yin náà tí ẹ bá dé lóòótọ́ lẹ́ẹ̀fẹ́ tójú èèyàn ọmọ Ọlọ́run ni pé ìwà ẹ̀sùn ìwà mímọ́ lẹ́ wà ẹ bring ìyàwó yín àtàwọn ọmọ yín wá sórí mídíà ìyàwó mi rèé o ọmọ mi rèé o gbogbo mídíà then you are now expecting kí àwọn èèyàn support yẹn ẹlẹ́mìí èsùn lọ́pọ̀lọpọ̀ wa yìí tẹ̀yìn ò ṣe tí ẹnikẹ́ni kan ṣe kí ló wà ń díẹ̀ ìgbà tẹ̀mí ń sọ mo sọ ní ìgbà nítorí pé ó ń ṣe àwọn kankan tó yẹ kí ó wà remarkable kó promote ẹ̀ ní ọjọ́ ìyàwó ẹ̀ kì í sọ ọjọ́ ẹ̀sìn ni mo ń béèrè ìyàwó ẹ̀ ìyàwó tí kò gbé jáde látijọ́ yẹn nígbà tí gbogbo ayé máa mọ òun àtàwọn ọmọ ẹ̀ àlọ́ ń rí lórí tẹlifíṣàn Awokoko tí kì í ṣẹ̀sìn nìyẹn tí ẹ bá fẹ́ kí a lọ mú ìyàwó ẹ̀ wá ẹ̀yin tí ẹ̀ ń béèrè ìyàwó alọ́ then ẹ kọ́ mọ̀ kẹ́yìn náà sọ ìyàwó yín àtọmọ yín àtọkọ yín ìgbà ilẹ̀ nígbà ìdájọ́ Ọlọ́run bọ̀ tí ẹ bá ti ṣe bẹ́ẹ̀ ẹ̀yin náà gba ìdájọ́ ọba àwọn ọba ìran yín mẹ́rin ò ní bọ́ nínú ẹ̀ ẹ tó lè lọ́kẹ́ lọ sọ pé mo tún fi yín gẹ́gùn o bó ṣe rí nìyẹn ìyẹn ìdí àkọ́kọ́ ìdí èkejì alọ́ ò lè mú ìyàwó rẹ̀ wá sórí mídíà dísàmọ́ torí alọ́ ti ń regret ohun tó ṣe ó ti bọ́ sí àkókò ìtìjú àti ẹ̀sín ìyàwó tó lóun ò fẹ́ káyé orí yẹn àwọn èèyàn ti rí lórí mídíà àkókò ẹ̀sín àti ìtìjú ni àwọn èèyàn lè máa jà fún o ṣùgbọ́n òdodo ò jà fún that is number 2 tí alọ́ ò lè fi mú ìyàwó rẹ̀ wá ní àkókò yìí.